wá tó ń rántí ìkan ní ìsìn ẹlẹ́tẹ̀ ní ìdájú lẹ́lẹ́kejì ṣùgbọ́n léyìí tí mò ń rántí ní ìsìn gangan lọ́dún kan mo wá wò torí pé nínú ìlú tó wù mí kí n ti kẹ́kọ̀ọ́ ní Ìwó wà ìgbà tí mo jáde secondary school ní 1999 ẹ rí i pé kò tí ì pẹ́ pọ̀ mo wá fẹ́ lọ lé kéwú tí màá mi sọ pọ́nrán èèyàn kéwú ní kéńké ìlú tó wá sí mi lẹ́mìí Ìwó ni mo sì wá mo wá ní 1999 ní kété tí mo jáde secondary school mo wá wò lọ́dún náà lọ́hùn mo wá sí Islahudeen bẹ́ẹ̀ ni nílé kéwú bàbá wa olùkọ́ àgbà mo wá bẹ̀ níjọ́ náà wọ́n ṣe hafla lọ́wọ́ tí mo gbọ́ náà ni pé wọ́n ṣe hafla níjọ́ náà mo wá bàbá wa kọ́lọ̀ nǹkan mọ́ṣẹ́ bá wa kẹ́ wọn bàbá wa Dr. Ibrahim àwọn ni wọ́n ń sọ̀rọ̀ níjọ́ náà ńgbà mo débẹ̀ mo wá ń wò bóyá mo rí Dr. Asram bẹ́ẹ̀ ní àmì mi ìrántí mọ́ dáadáa mi ì lè rántí now lọ́jọ́ náà ó wù mí gan-an ó ṣe pé torí mo kàn wá wojú ilẹ̀ wò ni pé ṣé màá wá bí ṣe mi ní wá bí ó wá wù mí kí n wá gba mo á padà délé tí mo ń wò pé ká máa palẹ̀ máa wà ní wá màá mi wá sọ pé rárá èèmọ̀ yẹn ń wò ó sì mọ̀ pé ò ní bàbá èèmọ̀ nìkan kan ń wò bọ́ọ̀bà lọ lé eke lọ́ba àfẹ́ ẹ̀mí ọ̀fẹ́ nira ìdí ọba ní ọlọ́lọ́lọ́ tó nígbà wá dọ́dọ̀ ẹ̀mí ọ̀fẹ́ nira ní Sùlẹ̀ Abíọ́lá lèmi náà ti kíwú lábẹ́kúta ibẹ̀ ní mú ọ lọ lọ́dọ̀ Fadilatu Dr. Khidr Mustapha tó mo wá gba túláàsì ni mo fi bára mi lábẹ́kúta ṣùgbọ́n pé kéèyàn dìídì wá pé ilé kéwu bó mo fẹ́ lọ Islahudeen ni ló wu èmi lẹ́nu so ọlọ́run kó bá wa dúró tì í wíwá wá bí lónìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ̀ tó dùn mọ́ mi pọ̀ kódà tí Islahudeen bá lè fún mi ń ṣàádà tẹ́ ẹ fún ìwáyìí inú mi àbá dùn pọ̀ torí pé ilé kéwú tó dìídì wu èmi lẹ́mìí nìyẹn ọlọ́run tó sọ wípé ní wá bí tí mo fi lọ ibi tí ọlọ́run kádàrá pé ń lọ mo kí Dr. Asram púpọ̀ mo wá tó ń fi gbogbo ẹnu Ògbómọ̀ṣọ́ mo fi ń bẹ̀ yín pé ẹ má bínú ọjọ́ torí ọlọ́run kì í ṣe bá a ti rí nù fa bá a ti rí kọ́hún o báwo mo mọ̀ kí wọ́n mọ̀ àfi kí n tún wá jẹ́ kán mọ̀ dáadáa páàrí bẹ́ẹ̀ torí kán má lọ wò pé bóyá bá a ti rí nù ẹni náà Ọlọ́run bá wa tún náà ṣe torí pé àáfàá wa làwọn náà a sì gbọ́dọ̀ máa wo nǹkan àáfàá wa kó bàjẹ́ torí bẹ́ẹ̀ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má bínú mo ti dọ́gbọ́n bẹ̀ yín bẹ́ẹ̀ lórí fóònù ńgbà tí mo pè yín ṣùgbọ́n mo rí i pé òkun mi lójú tó kè ń bẹ̀ yín gbangba kí gbogbo ayé rí i pé àwọn Ògbómọ̀ṣọ́ wa èyí fàbùkùn kan ní ńlá ó rẹ̀ ẹni tí ò tóbi gan èyí fàbùkùn kan ká má wàá sọ ẹni tí ó jẹ́ ẹni tó tóbi tó jẹ́ ẹni ńlá torí pé ọ̀rọ̀ rìn ju ẹsẹ̀ lọ níbi ọ̀rọ̀ yìí ti dé ní ìsìn Ọlọ́run nìkan ló mọ̀ torí bẹ́ẹ̀ gbogbo ayé làwa fẹ́ kán gbọ́ pa abẹ̀yìn o lórúkọ gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ yányán mo bẹ̀ yín ẹ má bínú sí wa Ọlọ́run ò ní kàn yín lábùkù ìṣẹ́jú kan alápọ̀nlé èèyàn ni yín abiyì èèyàn ni yín gbogbo ayé ló sì mọ̀ yín lábiyì èèyàn ẹni tí gbogbo ayé bá ń pọ́nlé tó bá wá lọ ibì kan tí nǹkan kan bá fẹ́ dàbí nǹkan kò ní fẹ́ gbàgbé àyè tó ti ṣẹlẹ̀ pé lóòótọ́ kìí ṣe gbogbo wọn ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n yóò ṣáà máa rántí pé Dubai wọn ti ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ẹ má bínú torí Ọlọ́run ẹ foríjì Ògbómọ̀ṣọ́ ẹ foríjì gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ foríjì àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mo wá fi ń dá yín lójú àwa tó kù àdé ṣe bẹ́ẹ̀ fún yín lágbára Ọlọ́run àwọn náà Ọlọ́run bá wa tún wọn ṣe wala ilaha illallah mo wá kí bàbá wa ìmáàmù gbogbo ilẹ̀ Ìwó lápapọ̀ ó bá jókòó mọ̀ sọ ni ṣé ìtẹ̀mí a máa jù báyìí lọ ẹ ṣe lẹ́ẹ̀kan sí i ṣe rí ṣé ewu tí ẹ tẹ́ ń wò wàhálà tí ń dálẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kò kéré fa
ṣùgbọ́n èmi kọ́ lèmi ní wọ́n máa ṣe kódà ń wírí kódà mo dìídì ṣe útúbà òdìdì kan pé ẹ mọ̀ ṣe wù mọ́ ṣe wá rí ńjọ́ náà mi tí ì ṣe útúbà ń ju ìṣẹ́jú 15 lọ kí n tó kúrò lórí ẹ̀ o mo ti wò pé òun fẹ́ fi ṣe gbogbo útúbà tán nígbà mo fi tí útúbà fẹ́ fi tó bí ìṣẹ́jú 15 mo yà pa útúbà ń tì mọ́mọ́ mìíràn torí mo ṣe ń sọ pé báyìí lọ́lọ́run báyìí lẹ̀sìn ẹ má ṣe wù mọ́ ní ṣé wù ń lo òkè sí ń jímọ̀ wọn èyí sọ̀rọ̀ ń jímọ̀ ṣé wù ń lo òkè ṣé wù ń lo ọ̀dà ẹjẹ́ àsinmi la fi mú mọ̀ọ́dún mi ìjọ náà lọ́hùn ó kí bàbá ìmáàmù púpọ̀ ẹni tí mo fi ní mo fẹ́ dojú kọ yín tí mo fẹ́ fi yín gúnlẹ̀ ìwọ̀nba kẹ́límà méjì tí mo fẹ́ wí ni pé mo rí oore àtoríire tọ́lọ̀ ṣe fún wò mo á rí i pé ọ̀gangan ọ̀dọ̀ yín ni torí pé ẹni tó bá jẹ́ ìmáàmù ìlú kan tí dáadáa bá wá ń ṣẹlẹ̀ olóríire ìmáàmù ni ṣe rí ìwó yìí èmi ò mọ bẹ́yìn tẹ́ ẹjọ́ mọ òwò fúnra yín ṣe mọ̀ sí o ìlú ńlá ni o bàbá ní tanra wa o ìlú ńlá ni Ìwó ẹgbẹ́ mo wí kíní kan lẹ́ẹ̀kan mo ní mo sáré mímọ̀ wá bí ọlọ́run ọ̀kadàrà nígbà tó ọlọ́run tó wá kẹ́ mi mo sáré pé kọ́mọ òwò kan tiẹ̀ kọ́ mi kọ́mọ òwò kan kọ́ mi ó tiẹ̀ mọ bẹ́nú tàn mí rí pé mo tẹ́ tí àṣìwájú ọmọ òwò ọkọ mi wà lọ́ọ̀lọ́run sì ṣe ní Jámíà Ìbàdàn àfáà wa Fọdúlátù Dr. Ibrahim Lérè Amin nígbà tí mi wà ní undergraduate làwọn wá ṣe doctoral wọn wá fún wọn ní kọ́ọ̀sì kan pé kí wọ́n kọ́ wọ́n fún wọn ní adabu Andalus pé kí wọ́n kọ́ wa lọ́dún náà lọ́hùn bí wọ́n ṣe wá wọlé tí wọ́n introduce ara wọn tán lọ́mọ Òwò làwọn mo ní àdúrà mi gbà lónìí a wá ṣe kọ́ọ̀sì yẹn mo wá sáré pé ǹjẹ́ káfá yìí mọ̀ mí ǹjẹ́ ká torí èmi sọ̀rọ̀ kíláàsì kò sí irú tó lè máa ṣe ní béèrè sì lè dáhùn béèrè gbogbo courses tí mo ṣe láyé àti primary school àti secondary school mi ní béèrè mi sì ní dáhùn béèrè kò sí ọ bá sọ pé ìwọ Abíọ́lá èyí tí ọ̀dáhùn béèrè ìyàbòde mi ní béèrè mi sì ní dáhùn so ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ò ní mọ̀ pé èèyàn kan bẹ́ẹ̀ mi ṣe ńgbà náà lọ́hùn kò sì sí nǹkan débi tá a rò wọra aṣọ tí mo sọ pé ẹni tí máa wọṣọ tó dáhùn àbẹ́ni tí ń ṣe kí n so mo rò pé ó sì wù mí káfá mọ̀ mí mo rò pé the only way tí wọ́n lè fi mọ̀ mí ni tá a bá ṣe exam nígbà tí wọ́n bá rí ìwé tí wọ́n rí result wọ́n mọ̀ pé ta ni ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn mo wá sáré nígbà tá a wá ṣe sáàmù ní sọ bó ti rí ṣùgbọ́n bàbá wa Ibrahim Lérè Amin wọ́n padà wá kíláàsì pé ta ni matric number 143664 gba matric number wọ́n béèrè inú mi wá dùn ìbéèrè oúnjẹ ẹ̀kọ́ ló pàtàkì sí mi bí i ṣe pé ọmọ Òwò kan ṣàkọ mi ń bẹ náà tàn mí pé ilé kọ̀tàn mi ní ìsìn kí n ríwò yọ kó ń bẹ̀ bàbá Imam mo kí n kú oríire pọ̀ gan ìmọ̀pọ̀ ń wo kése bẹ́ẹ̀ ṣe wo gbogbo ìlú lè máa ṣe fáàrí pé nǹkan báyìí gbogbo ìlú ńlẹ̀ Yorùbá tó bá ṣe fáàrí mímọ̀ ẹni tí wò ní jù wọ́n lọ ni wípé ẹ̀sìn wà ń wo ojú ọ̀pọ̀lọpọ̀ bòmíì lọ ṣé ká má tara wa pé ẹ̀sìn bá a ṣe é ṣe nílànà tọlọ́ǹtànábì ìlú tó lè ṣe fáàrí ẹ̀jù wo lọ sí ilẹ̀ Yorùbá gbangba la ti ń wì pé tó sì kárí ó kárí ọmọ èké ó kárí àgbàlagbà ó kárí ọkùnrin ó kárí obe tí wọ́n bá sọ pé kí ìlú kọ̀ọ̀kan lọ kú ẹlẹ́hàá jáde gbogbo ìlú nílẹ̀ Yorùbá yìí ẹ kó àwọn ẹlẹ́hàá ìlú yín jáde ẹ wo nǹkan báwọn ẹlẹ́hàá tògbómọ̀ṣọ́ bá tò láti bí bàbá fẹ́ fi dé géètì náà ìyàwó lè ti tán bẹ́lẹ̀ àwò bá tò wọ́n ó de jẹ́bà o láti bí ìlú tó rí bẹ́ẹ̀ ọ̀pọ̀ ńlẹ̀ Yorùbá torí bẹ́ẹ̀ lára dáadáa tọ́lọ́run ṣe fún yín nìyẹn àwọn tí wọ́n wá jẹ́ pòfẹ́sọ̀ wa pọ̀ nídìí kéwú àwọn tí wọ́n jẹ́ dàkátìrà wọ́n wá pọ̀ nídìí kéwú ẹ wá wo nǹkan
dókítà tún wá ju dókítà lọ tó ní ìsìn wọ́n ṣe àmọ́ pàwọ́ yìí náà dókítà ju dókítà lọ dókítà àbíbo tún ní mufti ń gbé mi lọ èyí lọ bẹ́ẹ̀ dókítà ju dókítà lọ wọ́n ṣe àmọ́ pé àwọn yìí náà ní dókítà báyìí ní ìsìn àyè kọ́ ọ̀dà àti ká pè mí ní dókítà kó tó pé dókítà asọ́nà náà ní dókítà ṣé èsì àrífín ni dókítà tí wọ́n lè gbé ẹgbẹ̀rún dàkátírà mi tí ó mì wọ́n tó tí ò tún ní yó tí ó máa bèrè sí pé sókù yóò máa bèrè sí pé só tún kù níbi ọlọ́run kẹwòdé torí bẹ́ẹ̀ tẹ́rí tí mufti wílẹ̀ nǹkan ẹ ṣe bẹ́ẹ̀ fún wa ṣe ń gbọ́ àwa náà bùkátà sí irú oore tọ́lọ̀ ń ṣe fún yín a bùkátà sí kò sì sí ní tó lè bí ju mímọ̀ ẹ̀sìn yìí náà lọ ẹ wá máa darí wọn wá ẹ wá mọ nǹkan àwọn tẹ́ bá darí wá ẹ ṣe wáàsí fún wọn kán bẹ̀rù ọlọ́run kí wọ́n wá tún kọ́kọ́ tún jẹ́ ẹni tí ò nífẹ̀ẹ́ owó pọ̀ torí pé lọ́dọ̀ tí a tó dùnmí àládùnmí ànábì là ń bá káàkiri àánú ọlọ́run la rí gbà mo rò pé ṣe ṣùgbọ́n ẹ darí wọn wá kán wá ṣiṣẹ́ ẹ̀sìn lọ́dọ̀ wa a bùkátà sí púpọ̀ gan èyí ònà láàkọ́ ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀yin ni mò ń wí fún bẹ́ẹ̀ kẹ́ ẹ lè bá ń wí fún àwọn tí tó mọ̀ pé ẹnu ìmáàmù máa sábà ká àwọn aráàlú àtàwọn jàmọ́ rẹ̀ dáadáa èyí ònà lákọ̀ọ́kọ́ sí ẹgbẹ́ àbá ìmáàmù ẹlẹ́ẹ̀kejì ṣe rí nínú oore tọ́lọ̀ ń ṣe ìwò òun ni pé àwọn ẹni ńláńlá àtàwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n ṣe tààsísù ilé kí tó pọ̀ gan ilé kí ó pọ̀ ń wo ó fẹ́ẹ̀ pọ̀ ju ilé gbé lọ ilé kí ó pọ̀ ń wò kò fẹ́ẹ̀ sí kọ́nà kọ̀ọ̀kan tẹ́ ẹ bá dé ẹ̀ mọ̀ bá lè kí ẹ wá wọ àwọn ilé kí yẹn ẹ kàn lè rí ilé kí mi ò tó ṣe pé kọ́nà kan ló wà kọ́nà tó wà yẹn ẹni tí ń bẹ ń bẹ ó ju odidi ìlú mi lọ ní kọ́nà tó wà yẹn ẹ̀yà gbọ̀ngbẹ̀ àwọn òun wà ń bẹ̀ ní wò ó mo rò kí yé báyìí ní ìsìn torí bẹ́ẹ̀ àwa náà bùkátà sáwọn ilé kéwú ńláńlá àwọn tí wọ́n bá lè ràn á lọ oore tọ́lọ̀ ń ṣe fáwọn Ológbòmọ̀ṣọ́ tó jùlú míì lọ ẹ̀ mọ́ anílẹ̀ pọ̀ gan local government 5 l'Ògbómọ̀ṣọ́ local government 5 l'Ògbómọ̀ṣọ́ and ní gbogbo Nàìjíríà Oríire local government ìkànnì local government Ògbómọ̀ṣọ́ ni òun the second largest local government in Nigeria Oríire local government ní tọ́lọ̀ ń fáwa nù tí ò fún wò ṣe é bínú ẹ má bínú sẹ́yìn pé kálukú náà ṣáà ní tí ó fi máa ṣe fáàrí èyí náà táwa náà pé a tóbi mo rò pé báyìí ní ìsìn a ní ilẹ̀ tó pọ̀ gan ìtumọ̀ ẹ̀ ni pé bẹ́ẹ̀ bá gbé ilé kéwú ẹgbẹ̀rún wá níbi tó gbà á ní kì í sì ṣe pé ẹ̀yẹ̀sẹ̀ máa sọ pé ẹ̀yìn mo láti rí àwọn oníhòfún wa àwọn tó fẹ́ fún wa wà kódà ń bí mo jókòó yìí bá a bá pelé pa nídìí 100 éékà tá a fi kọ́ léèké wà láàlẹ́ nìkan tó lè bùn a ẹnìkan tí èyí ṣe èèyàn méjì o ẹnìkan tí ó bùn a tí ò ní rántí bóun bùn a ní nǹkan kan kò ní rántí mọ́ bẹ́ẹ̀ bá jí láàárọ̀ la pé ẹgbẹ́ nìkan ní nǹkan lánàá yóò tó máa ronú pé ṣé òun sì bùn òyàn nínú ọlá tọ́lọ̀ ń dá torí bẹ́ẹ̀ ẹnìkan nu wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ láwọn tọ́lọ̀ ń fi kẹwàá so torí ẹ̀ abùkátà sí gan sílé kéwú abùkátà sáwọn mọ́sálásí ńláńlá ẹ̀rí p'Ógbómọ̀ṣọ́ wa àwọn èèyàn máa wo níwo pé ṣé Islam sì wà ń bẹ̀ Islam ń bẹ l'Ógbómọ̀ṣọ́ á sì pọ̀ mùsùlùmí pọ̀ l'Ógbómọ̀ṣọ́ tó tayọ àlà kọ́nà bẹ́yàn bá ń sọ fún yín pé lẹ́sìn mi ń bẹ l'Ógbómọ̀ṣọ́ tó pọ̀ jà àwọn mùsùlùmí lọ quote me anywhere irọ́ ni is a blatant lie bó ṣe jẹ́ nìyẹn o ṣé ti yé báyìí ní ìsìn so torí bẹ́ẹ̀ á pọ̀ gan in tó kàn ṣẹlẹ̀ ni pé ẹ̀yìn àìlákàkún wa sí nǹkan yẹn náà pọ̀ gan ṣùgbọ́n ló ń kà á pọ̀ tí è ṣe díẹ̀ èyí unu ó dẹ̀ lè máa gbọ́ tí wọ́n sọ pé àwọn ẹ̀sìn kan ti d'Ógbómọ̀ṣọ́ kí Islam tó dé irọ́ ni o ẹni tó wí bẹ́ẹ̀ lórí agbágbé kò mọ̀ lójú ó wí o mo rò pé tí ẹ bá ní ìsìn Islam ti wà l'Ógbómọ̀ṣọ́ as far back as 1659 Christianity dẹ̀ dé ní 1855 mọ́jà gbé òsì gbangba láti ń wí that is almost 200 years ló wà láàrin wọn so torí ẹ̀ abùkátà sáwọn mọ́sálásí ńláńlá láti mọ̀ káwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí irú mọ́sálásí bàbá mọ́gàjí mọ́sálásí wọn ti gbà wá lálejò lẹ́ǹkan
irú mọ́sálásí tí wọ́n ti gbà wá lálejò lẹ́yìn kan tí bàbá Magaji ti gbà wá lálejò irú mọ́sálásí la ilaha illallah ẹ wo bí wo ṣe ń fi Ògbómọ̀ṣọ́ sí yẹ̀yẹ́ kódà Ọlọ́run ló kẹ́yìn Ọlọ́run ṣàdúrà wa náà ẹ má fi àárẹ̀ rìn bàbá imam ẹ̀yin màmá ń sọ fún mo sì mọ̀ pẹ́yìn náà mo tó wí fún mo rò pé ti yé ẹ wí fún ọ ẹ gbé wá kẹ́sìn lè tàn kálẹ̀ dáadáa ẹni pé n tá ń bèrè yìí ní ìsìnkú kú ṣe pé a sọ pé n tá máa jẹ tá máa mu abẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ a sì mọ̀ pé Ọlọ́run kẹ́yìn ẹ̀yin kan sọ bàbá imam ẹ kàn sọ fún Dr. Asra bẹ́ẹ̀ bá kàn tí ẹ ti sọ fún ọ wọ́n kàn ti gbé bíi 5 wá mọ̀ ń bọ̀ náà kákan fi kan sórí ire ìkan ní Sùúrùlérè ìkan lógo Olúwa Ògbómọ̀ṣọ́ South Ògbómọ̀ṣọ́ North ṣe àǹkẹ́ 5 nù now kí bàbá ìmáàmù tún sọ fún Dr. Khidr Professor Khidr pé 5 bẹ́ẹ̀ náà ṣe àkótí ní 10 báwọn ọ̀kan lórí ire ọ̀kan ní Sùúrùlérè ọ̀kan lógo Olúwa Ògbómọ̀ṣọ́ South Ògbómọ̀ṣọ́ North bàbá wa Fadilatu Dr. Abdulaziz Abdulbaqi káwọn náà tún mú 5 ṣe àkótí 15 báwọn ọ̀kan ní Sùúrùlérè ọ̀kan lógo Olúwa ọ̀kan lórí ire Ògbómọ̀ṣọ́ South Ògbómọ̀ṣọ́ North ṣe gẹ́tì ìsìn gbogbo kíní ń pọ̀ lọ́nu Dr. Daud ń bẹ lẹ́kọ̀ọ́ mẹ́tù ó múlẹ̀ lọ níbẹ̀. so torí bẹ́ẹ̀ ẹ sáà mọ́jú ojú 5 lọ fẹ́ nìkọ̀ọ̀kan mo rò pé ṣé bá ní ìsìn so Ọlọ́run kọ́ mọ́ṣẹ́ ìdúró tiwa ṣe rí ní tá à ń wí ní tá a bùkátà sí l'Ógbómọ̀ṣọ́ ni mò ń wí fún àwọn tí Ọlọ́run bá lè fún wa bá a ti wí ẹ fún wa ní ọdún 10 ẹ máa lé Ògbómọ̀ṣọ́ ni kọ́lọ́run ṣé ìtún ti fẹ́ tún kó bá wa báyìí ṣùgbọ́n bàbá wa tí wọ́n ṣe rọ́ ìdùlẹ̀ nǹkan wọ́n ti wí nǹkan kan lẹ́ẹ̀kan o wọ́n ní wò náà ní dúró ṣe ẹ̀sìn mọ̀ pọ́dà kó jẹ́ pé irú nǹkan bá ń dà fi ń ta kàngbọ̀n láàrin ara wa so torí ẹ̀ mo kí wa púpọ̀ gan Ọlọ́run kó bá mi san yín lẹ́san dáadáa ní ìgúnlẹ̀ tán yányán mo ṣàdúrà fún bàbá wa Olúwo Ọlọ́run bá wa dúró tì wọ́n o Ọlọ́run ò ní jẹ́ wọn ó ṣìṣe Ọlọ́run kó bá wa kún wọn lọ́wọ́ ọba mùsùlùmí tó dúró dáadáa ni wọ́n gbogbo nǹkan lèèyàn lè sọ pé Olúwo ò ṣe kò lè sọ pé Olúwo ọ̀dọ́ lọ́mọ èèyàn lè sọ bẹ́ẹ̀ èèyàn sì lè sọ pé Olúwo kò mọ polongo káàkiri pé ẹyọ kan ní Ọlọ́run kò síbi tí wọn ò tí sọ èèyàn náà tó abẹ́lọ́hún Ọlọ́run má jẹ́ wọn ó ṣìṣe la ilaha illallah ìlú Ìwó lápapọ̀ Ọlọ́run má jẹ́ ó dàrú ìlú tiwa náà l'Ógbómọ̀ṣọ́ bàbá wa ọba Gandhi Afọlábí Ọláoyè Òrùmọgẹgẹ kẹta aṣàdúrà fáwọn náà Ọlọ́run bá wa tọ́ wọn sọ́nà Ọlọ́run má jẹ́ wọn ó ṣìṣe ìlú Ògbómọ̀ṣọ́ má jẹ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́ la ilaha illallah aṣàdúrà fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ Ọlọ́run ìdàgbàsókè ibẹ̀ Ọlọ́run jẹ́ ó tún máa ya kankan wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim mo wá bẹ̀ wá ká má bínú ṣe rí ẹ̀yin àgbàlagbà ní bó ṣe lè wù kí ọmọ èké sọ pé òun ó ṣe bí àgbà ọjọ́ tá a bí òní jẹ́ gbogbo tẹ́ ẹ bá rí pọ́jọ́ ti yín nú tí mo wí ẹ mọ̀ fún wọn bí eléyìí tí ẹ̀kọ́ mi ti mọ gbọ́ ni ṣe rí eléyìí tẹ́ ẹ rí bó ṣe rí wọn ìwọ̀nràn tẹ́ ẹ rí o tẹ́ ẹ mọ̀ pé ìjọ mi èké ni ńjọ́ mi bá dàgbà ní ṣe bẹ́ẹ̀ bàbá kan wá dọ̀ mi mo wí bẹ́ẹ̀ lọ́dọ̀ ìmámù Ọ̀fà ńjọ́ mo lọ bẹ̀ bàbá náà wá kí mi bàbá yẹn wá ń sọ̀rọ̀ lọ wọ́n wá ní ẹ kàn ní màmú ń ṣe bí ọmọ èké ni ẹni ń ṣe bí ọmọ èké ni ẹ fi ilẹ̀ ẹ jẹ́ ó ṣe bí ọmọ èké nígbà tí èkú ṣe pàgbàlagbà náà ni ọkàn fọ ọmọ èké dépò ni ẹ jẹ́ ó ṣe bí ọmọ èké ó dáa ṣé ẹ mọ̀ pé ni tí wèrè ọ̀bá ṣe ń kékeré bọ́ bá dàgbà yóò sinwin ni ṣé tó bá wá dàgbà ní ìṣèkára sọ pé ìmáàmù àgbà ní Ògbómọ̀ṣọ́ ń sinwin rárá o ọ̀gbọ́dọ̀ sinwin lágbà ìwọ̀nba yìí tí ọba ṣe ẹ jẹ́ ó ṣe bí ó ṣe ṣe ní ìsìn sàlámù aláìkùm wa rahmatullahi wa barakatuh. ìjà gbọ́lọ̀ tóbi jàmá àṣebọ́lọ̀ ń ṣe ṣeré mo mú àpẹẹrẹ méjì nọ́rọ̀ tí wọ́n bá wa sọ yìí. Àkọ́kọ́, gbogbo ẹni tí ó bá dáa fún láyé ó gbọ́dọ̀ jẹ́ pé ìyá rẹ̀ ló bí. Nínú ọ̀rọ̀ imam mo ti ń gbọ́ tipẹ́ kí wọ́n tó rìpítì ẹ̀ lónìí wọ́n ní màmá mi wá sọ pé kí n lọ kéwú tó túmọ̀ sí pé olóríire òbí lẹ̀ tara wọn jáde.
kò sí ọmọ náà yóò bá máa pòwe kan wọ́n nítorí bàbá ẹni bá béèrè àgbò wọ́n ní ìyá ẹni là á fà fún torí ń lọ mẹ́ni òpinì fún ẹ máa gbọ́rù sí lórí Facebook nísìn. àfàwà torí Ọlọ́run bẹ́ẹ̀ni ìjà yíyan ṣùgbọ́n ẹgbà tèmi náà ń sọ yìí mọ iye tí bàbá sọ fọ́mọ tó sọ fún ìyàwó ẹ̀ tí ò tí ì kú ẹ̀ ń bẹ̀ gan tí ẹ ti yí padà tó túnbọ̀ kíkẹ́ ṣe ìyàwó rẹ̀ kò wá jẹ́ ìyá rẹ̀ àwọn tó jẹ́ ìyá rẹ̀ ti mọ̀ pé ìyàwó rẹ̀ ni wọ́n jẹ́ ni ebi àbọ̀ òsì ń bẹ̀ mọ́ ọkùnrin wà ń bẹ̀ gan ọ̀pọ̀ ọmọ láṣẹ yẹn má dá abá rẹ̀ lóhùn kọ̀ dá o aláàrúbìnrin tó lọ sọ́wọ́ skul ní bàbá wọn kọ́ ló fún mi mọ́ skul wa o skul náà wàá jẹ́ skul rẹ̀ wọ́n ní obìnrin yìí sóbìnrin rẹ̀ o ṣé láti ìjọ tí bàbá ti ń sanwó skul sóun ló mú wa ni a sì láwọn àyà tó yẹ pé bàbá tó lọ ń pèsè fún wọn tọ́jọ́ kọ wọn kò ní àwọn ni wọ́n lọ fowó sí kọ́ wọ̀ lọ́dọ̀ bàbá wọn ní ẹ káàárọ̀ ẹ fún wa lówó oúnjẹ bàbá wà lọ ọmọ bí wọn fi ṣe àfihàn lọ́wọ́ irú àwọn àyà tẹ̀yìn tara wọn jáde nù ipò tí wọn wọlé mọ́sáàbà ní kẹ́ wọn èwo la gbọ́ ń bẹ̀ afẹ́kálẹ̀ nìkan wá sí wọ́n ń ṣàdúrà lọ́wọ́ ọwọ́ amó wa ó ní ìyá tó bí òun tó bá ṣe pé inú ìkẹ́ lọ wà ọlọ́run dákúgbò ń dáwọ́ kẹ́ńdù ẹ̀yin náà ní ha tó bá ṣe pé inú ìyà lọ́ba wà ọlọ́run bó ń ṣàlékún ìyá rẹ̀ ó ní bàbá tó bí àwọn àgbẹ̀ ni ó lo oko ó ru atabọ̀ wálé òjò pa bàbá lánàá òun tatara ń ta bàbá sáré bọ́ sọ́ọ́lẹ̀ aṣọ tí ń bẹ lórí ikọ̀ bàbá náwó mú èèbora nínú òhò ìyàwó rí pé aṣọ mi lára rẹ ó sún bàbá ọgbàṣọ lára bàbá ìyàwó kejì ń bẹ́ ń bẹ̀ òun yàgbá iye òun tú aṣọ ara tẹ ní òun fi bo àbálá ó wá ní gbogbo ohun tí àbá wọn fi pátá táwọn jẹgbọn táwọn bá dọdọ àwọn àbúrò àwọn ò lè jẹun táwọn bá dọdọ àwọn ò lè gbọ́ bùkátà ṣé ẹ ti mọ ìyàtọ̀ nísìn báyìí máa mọ ìyàwó bàbá wa ọlọ́mọbàdàn ipò tí wọ́n wà ọlọ́mọṣàbà ní kẹ́ wọn bá ní sàlékún kẹ́ wọn ṣebí ìyàwó sì ń Allahu Akbar mo kíyà náà kú rire kí lè wíjàre àjọ ń kíjí máa ní Ọlọ́run ní jẹ́ kẹ́kọ̀ọ́ mú wọn akókòrò ní mú wọn lẹ́nu wọ́n wà á rí dùn ní ìwé òbí kalẹ̀ yìí náà máa dápẹ́jú ẹni tí ìyàwó ẹ̀rọ tó méjì kó náà wá kan sí o ẹ gbọ́ ẹ jẹ́ akamọ sọ́rọ̀ ìmáàmù kí lè wí wá sí ya àmì ìrẹ́kú ìjòkó ìyìn dákó èèyàn mo fẹ́ kí àwọn ìmáàmù bẹ́ẹ̀ ṣe kí àbá ìmáàmù wọ́n tó bẹ́ẹ̀ o torí yẹ̀ sà ní àbá ìmáàmù wò nígbà tí wọ́n ń kí bàbá lẹ́ẹ̀kan ẹnìkan wọn kàn sáà pè mú ní bàbá ìmáàmù torí kí bàbá ìmáàmù ó ju gbogbo òye lọ ṣùgbọ́n a dúpẹ́ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ níjòkó lónìí ẹ̀yin méjèèjì náà lẹ yàtọ̀ kò sẹ́ni ọba ńlá dùkì ń bà yín ò dájú ẹni ó sì wọ agbára bíi tí àwọ̀ rẹ̀ ọ̀jọ́ra bíi tẹ̀ méjèèjì èyí tó sì kẹta ni pé ẹ méjèèjì náà lẹ́wọ́ láwà ní funfun ẹlẹ́ẹ̀kan ni pé tàjíà ní mẹlẹ́wọ́ ní tẹ̀wé láwà nílé lórí ẹlẹ́ẹ̀kan ni pé ẹ méjèèjì náà lẹ́dúdú tẹ̀ jọra yín. bàbá àgbà wọn ṣe kí ni ẹlẹ́ẹ̀kẹfà ni pé ẹ méjèèjì náà ni wọ́n tẹ̀ nǹkan lérí àga tí wọ́n fi jókòó ẹlẹ́ẹ̀kẹfà ni pé àga tí wọ́n fi jókòó kọjọ́ tẹ̀ kan láàrin tẹ̀ méjì náà jọra wọ́n jẹ́ méje mélòó nǹkan sẹ́mọ̀nù ká méje jẹ́ ńdọ́dọ́ bá ní. bàbá ìmáàmù ti wò ó mo tún kí n lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ tí a sọ fún ènìyàn má gbàgbé o ẹ má gbàgbé bẹ́ẹ̀ ẹ̀yin ni Ọlọ́run fi àwọn ìlàrí Ọlọ́run yìí kẹ́ bàbá ìdúgbàdọ̀ Ọlọ́run ṣùgbọ́n kí n fi kún bàbá ìmáàmù lẹ̀ wò dókítà ni bàbá dókítà tó kà á tó yanjú ni he is a multilingual he can speak English language fluently likewise Arabic language èyí tẹ́mi fi kún nìkan náà ní òkè wọ́n lè fi kún wọ́n sọ fún wa sí wọ́n lè fi kún. bàbá ìmáàmù Sheikh Dr. Abdulmumin Mudassir Akinlewa yunifásitì inú àwọn ọ̀gá nínú àwọn yunifásitì tí ń bẹ lóde Nàìjíríà ni bàbá ti parí mástà wọn tí í ṣe Ìlọrin wọ́n ń ṣe mástà lọ́wọ́ tó ń kún wọn lẹ́kọ̀ọ́ nílọrin nígbà tí wọ́n fẹ́ ṣe dọ́kítúrà wọn Ìlọrin náà ni bàbá gún wá sí ní Al-Hikma University bàbá ìkàkọ̀ ò ní dàrú mẹ́rin lọ́wọ́ ń bẹ̀ ẹ máa lọ́rọ̀ alẹ̀ ní tí ìfọ̀rọ̀ lọ́yìn ẹ sá máa lọ́rọ̀ alẹ̀ ẹni tẹ́ni kọ́kọ́ pè tí wọ́n bá ní dá sọ̀rọ̀ yìí bàbá wa Dr. Abdulaziz Abdulbaki Muhammad bàbá yé
bàbá yé bismillah ya Sheikh. tó ayakumullah. ayakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد زيادة على التراحيب التي سبقت أن رحبت بها فضيلة الإمام من مدينة بوماسو الذي لا يحضرني اسمه كاملا فضيلة الدكتور يونس أيلرة ابن طلحة أيلرة the second ما شاء الله صلى الله سبحانه وتعالى أن يرحبكم في نعمته وأن ييسر لكم لليسرى وأن يوفقكم لكل خير إنه على كل شيء قدير adúpẹ́ fún Ọlọ́run a ṣe ìkẹ́ àti ìyẹ́ fún Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run àtọlá rẹ̀ kó máa bá àtàwọn ará ilé àtàwọn ọmọlẹ́yìn lẹ́yìn ọpẹ́ àtàsàlátù mo dúpẹ́ fún ìjókòó àlùbáríkà tá a wà yìí tí Ọlọ́run lò bàbá àgbà àti àwọn ọmọ wọn méjì. Bàbá àgbà ni Dr. Sirajuddin Al-Asra Ibn Bilal. Àwọn tí wọ́n náà gbà pé bàbá àwọn ni bàbá yìí làwọn méjèèjì bàbá wa Wazir Biladi Yorùbá àti Mufti Diyar Yorùbá. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ńgbà tí Ànábì Yusuf tó lòun lálàá ó ní inni ra'aytu ahada ashara kawkaban wash-shamsa wal-qamara ra'aytuhum li sajidin. Èmi náà wá rí pé òṣùpá àti ìràwọ̀ àtòrùn tí Ọlọ́run ní kó súnà sálà sí inú ìnáyà ó ní bàbá wa Dr. Sirajuddin àwọn lòrùn kọ́mọ́rù àti kọ́mọ́rù náà ṣùgbọ́n kò pé méjì ni Mufti àti Wazir Diyar Yorùbá. Orin náà Ọlọ́run ní jẹ́ kó kán yà, àlùbáríkà náà Ọlọ́run ní jẹ́ ó pin ọlá àti tóbi Ọlọ́run. Tọ́lọ́run bá sórí fẹ́ dà ó yẹ kéèyàn ó mà kó sì dúpẹ́. Adúpẹ́ fún oore tọ́lọ́run ṣe fún wa. Wa ma sharafun an yamdah al-mar'u nafsahu walakinna a'malan tadhummu wa tamdah. Ọmọ èèyàn fúnra ẹ̀ kò lè nìkan máa yin ara ẹ̀, ṣùgbọ́n iṣẹ́ tí èèyàn bá ń ṣe tọ́lọ́run bá ní ó gba oríyìn àjẹ́ kó ń tì wọ́n máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run bá má ṣe ẹlẹ́ni èébú. Ìpìlẹ̀ àlùbáríkà tí Ọlọ́run ní kí ó bí dáadáa yìí ní Fadilatul Walid Sheikh Abdulbaqi Muhammad. Àwọn ni Ọlọ́run ṣe ní sábàbí dáadáa tọ́lọ́run wá ní kí gbogbo dáadáa yìí ó ti ibẹ̀ jáde. Oore náà ò ní káyà o. Látẹnu gbogbo àwa tí a jẹ́ Ìwó tí bàbá wa Dr. Sirajuddin ní kí n máa wí pé à ń kí Fadilatul Imam Fadilatul Dr. Yunus Ibn Talha Ayilara à ń kí wọn káàbọ̀ sí Ìwó. Ọlọ́run ọba yóò gbà lẹ́sìn fún yín o. Ìrìn àjò yín sí Ìwó Ọlọ́run ọba yóò fi sínú mawasina hasanat ọlá ìtúbẹ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni mo kí àwọn èèyàn rẹ̀ gbogbo àwọn tí Ọlọ́run ní kí wọ́n bá yín rìn gbogbo wọn ẹni rẹ̀ ní gbogbo wọn. Nínú wọn ni Sheikh wa tí wọ́n jẹ́ Mufti Ògbómọ̀ṣọ́ Fadilati Sheikh Dr. Muhyiddin ọlọ́jẹ̀kẹ́ lásìpẹ́ àtàwọn bàbá wa kejì náà tí wọ́n kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kó tó di pé Fadilati Dr. Muhyiddin sọ̀rọ̀ ọlọ́jẹ̀kẹ́ lásìpẹ́ o. Oore náà Ọlọ́run níjọ́ kan yà o, àlùbáríkà náà Ọlọ́run jẹ́ kó máa tẹ̀síwájú ọlá ìtúbẹ̀ Ọlọ́run. Mi ò mọ tí n bá tún sọ bí ó ṣe wípé wa qul i'malu fasayara Allahu amalakum.
tá a bá ń ṣe gbogbo tá a bá ń ṣe tó bá jẹ́ pé tọlọ́run ni Ọlọ́run rí àwọn mùmínì náà sì rí. Mo wà pẹ̀lú àwọn àfáà wa Dr. Sirajideen a lọ sí travel kan wàláhì tẹ́nìkan fi bá wọn sọ̀rọ̀ láti sọ àlámọ̀rí tí ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Àfáà wa bóyá ni ó fẹ́ dé ní wákàtí kan. Ó sàtún sọ̀rọ̀ ó sàtún sọ fún bàbá yìí pé ṣé òun sì láǹfààní kọ́ ọ́n ní ọ̀sán màá sọ̀nsọ̀ pé ọ̀rọ̀ táwọn fẹ́ gbọ́ gangan ni sọ fún àwọn ẹ̀yin kọ́ Fadilatul Imam ẹ̀yin kọ́ Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ìmáàmù wa yìí náà tọ́lọ́run yẹn fún wa níwò pé àwọn kọ́ Ọlọ́run ni. Béèyàn bá lépò tó lélélélélé tọ́lọ́run bá sọ pé kò ní jẹ́ tiẹ̀ wàláhì ká débẹ̀. Àwọn tí wọ́n máa yí nǹkan dínà wọ́n pọ̀ o àwọn máa débẹ̀ kì í ṣèwọ́ lọ́lọ́kàn kò tọ́ sí ọ wàláhì wọ́n pọ̀ ṣùgbọ́n gbọ́ Ọlọ́run ní ẹ̀yìn lẹ́ẹ̀dẹ̀pọ̀ yẹn lẹ́ẹ̀dẹ̀bẹ̀ ìgbà tọ́lọ́run kí ní ìmáàmù wa ní wò káà náà débẹ̀ wàláhì ní àfi débẹ̀. So ni mo fi sọ wípé waqul i'malu fasayarallahu amalakum wa rasuluhu wal mu'minun. So látara bẹ́ẹ̀ dáadáa tẹ̀ ń ṣe ẹ tẹ̀síwájú Ọlọ́run ní jẹ́ ká ẹ yí gbé lórí dáadáa ṣé Yorùbá yẹn ọ̀pọ̀ jù Ọlọ́run ní jẹ́ ká ẹ yí gbé Ọlọ́run ní jẹ́ ká ẹ fi dáadáa tẹ̀ ń ṣe lẹ̀ torí ìgbà míì mo máa ń sọ̀rọ̀ ńgbà míì àwọn èèyàn sọ pé Yorùbá yẹn ti pọ̀ jù tó jẹ́ pé nọ́mà ni kí èèyàn sọ pé má yí gbé lórí dáadáa tó ń ṣe kíni ìyẹn ni pé má fi ilẹ̀ wọ́n lágbàlagbà ni wọ́n sọ ẹ̀yin àgbàlagbà ẹ̀yin lájọgbé ẹ̀ lọ́dọ̀ yìí nítorí náà Ọlọ́run jẹ́ kí dáadáa náà máa pọ̀ sí Ọlọ́run ní fi yín lọ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi. Mo kí pírẹsẹ̀tà wa ọmọ àmọ́lùkèrè jazakallahu khair. Allahu Akbar. Kí àwọn àlùfáà wa kú ohun ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tí ọ̀pọ̀ ni àǹfààní tí ń bẹ ń bẹ ọwọ́ akún kẹ́kẹ́kẹ́.